Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn wa ńlé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wá tẹ́ ẹ mọ̀ ṣe wá lápá bíi pé ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìgbéyàwó ọ̀rọ̀ lọ́kọláya ọ̀rọ̀ olólùfẹ́ méjì ni àwa máa ń sábà mú lókùnkúndùn ní ìkànnì yìí ọ̀rẹ́ ọba 247 lórí YouTube àti àwọn ìkànnì wa míì ọ̀rẹ́ ọba lórúkọ mi o a kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí i ìròyìn kan ló ṣẹlẹ̀ ní ìlú Àbújá tí ṣe olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà Àbújá FCT Àbújá ilé ọbẹ̀ Àbújá ìlú ńlá kan ni tó ṣe kókó lórílẹ̀‐èdè Nàìjíríà láàárín tọkọ àtìyàwó kan tí wọ́n fẹ́ra wọn nínú oṣù kejìlá ọdún 2022 gbogbo ń tà ń sọ yìí kò tí ì tó oṣù kan o èyí tán fẹ́ra wọn yìí kò ìjọṣù tó bá tó oṣù kan gan kò ìjọṣù kan lọ torí pé December 17 2022 ni wọ́n fẹ́ra wọn wọ́n dẹ̀ túká lọ́sẹ̀ tó kọjá kí ni déètì ni èní ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2023 January 27 2023 nílé ní ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n dájọ́ wọn ní court ó tẹ̀ jẹ́ pé adájọ́ yẹn sún ìgbẹ́jọ́ yẹn síwájú títí di February 14 tí í ṣe àyájọ́ olólùfẹ́ gangan mo fẹ́ràn adájọ́ yẹn púpọ̀ púpọ̀ àyájọ́ olólùfẹ́ gangan náà sún ẹjọ́ yẹn sí ni pé ó ṣeé ṣe kí wọ́n ti pe àrò àti ọ̀dọ̀fin wọn kí wọ́n ti bára wọn sọ̀rọ̀ tí ò bá dẹ̀ ṣeé ṣe a jẹ́ pé wọ́n á padà wàá tú wọn ká nílànà òfin ni ṣùgbọ́n látọ̀sẹ̀ tó kọjá yẹn ọkọ ìyàwó sọ pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ òun ò fẹ́ mọ́ ìyàwó náà sọ pé òun ò fẹ́ mọ́ ṣùgbọ́n ṣe é mọ̀ bí ọ̀rọ̀ ilé ẹjọ́ ṣe máa ń lọ wọ́n á kọ́kọ́ pe ọ̀tún wọ́n á pe òsì wọ́n á bá wọn sọ̀rọ̀ papọ̀ bóyá ìrẹ́pọ̀ yẹn lè padà ṣùgbọ́n tí ò bá wá padà wọ́n á wá ṣe ìdájọ́ yẹn pẹ̀lú ìlànà òfin ṣùgbọ́n mo yín bá yín sọ̀rọ̀ yìí àwọn méjèèjì wọn ò sí papọ̀ mọ́ láti ọ̀sẹ̀ tó kọjá yẹn kí ni tó ṣẹlẹ̀ gangan ni pé ìyàwó yìí tí orúkọ ẹ̀ ń jẹ́ Sadiya Saliu ẹ gbọ́ mi dáadáa torí pé ní tó ṣẹlẹ̀ ni kì í ṣe ìtàn àròsọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Àbújá ni ìyàwó yìí orúkọ ẹ̀ ń jẹ́ Sadiya Saliu ìní orúkọ ìyàwó yìí òun ló gba ilé ẹjọ́ gíga ìlú Àbújá ilé ẹjọ́ tó ń bẹ ní Gwangwalada nílùú Àbújá lọ kí ni tó ṣẹlẹ̀ ó lọ fi ẹjọ́ ọkọ rẹ̀ ìyẹn tí orúkọ tiẹ̀ ń jẹ́ Mohammed Mundi ó lọ fi ẹjọ́ ẹ̀sùn ni kí ni tó gbé síwájú ilé ẹjọ́ ó ní ọkọ òun yìí òun fẹ́ kí ilé ẹjọ́ kó ya àwọn méjèèjì kí ló dé kí ló ṣẹlẹ̀ ó ní kò fi ìfẹ́ hàn sóhun kò dẹ̀ fẹ́ òun lójú fẹ́ òun nímú ìyẹn care lack of love and care ní tí ó gbé síwájú ilé ẹjọ́ wípé ọkọ òun yìí látijọ́ tóun ti fẹ́ kò fi ìfẹ́ hàn sóhun pẹ́ẹ̀pẹ́ẹ̀ kò dẹ̀ tún wá care fóun kò fẹ́ òun lójú fẹ́ òun nímú ká máa ó ṣàtìyẹ yín àyín tẹ́ mọ̀ nípa caring bẹ́ẹ̀ ṣe ń care fáwọn obìnrin ó ní ọkọ yìí kò ṣe nǹkan kan fóun ṣùgbọ́n béèrè mi wá ni pé ṣé àwọn méjèèjì yẹn wọn ò kọ́ọ̀tì rárá ni wọn ò jọ wà papọ̀ fúngbà tó pẹ́ níwọ̀n kò ṣe dandan kó pẹ́ jù èyí tó lóyìnbó ń pè ní courtship ṣé wọn ò jọ ṣe rárá ni kò mọ̀ bóyá wá nífẹ̀ẹ́ òun gbà yẹn àbí kò ní padà wá kí ẹ fún un mọ́ ìbéèrè ni o ẹ̀mú yẹn sọ́wọ́ sí náà ṣùgbọ́n nígbà tí adájọ́ yìí máa dájọ́ ó wá farabalẹ̀ gbọ́ àlàyé àwọn méjèèjì ẹ gbọ́ àlàyé ìyàwó ìyẹn arábìnrin Sadiya Saliu yìí ó ní ọkọ òun Mohammed Mundi ó ní nígbà tó fi òun ní December 17 2022 tó kọjá yìí ó ní nígbà tó díjọ́ kẹta òun kàn rí pé ó change àwọn attitude ẹ̀ ó change character ẹ̀ jàre ó ń bẹ̀rẹ̀ sí ní form àwọn attitude kan tó jẹ́ pé ó strange sóhun bákan pé ọkọ mi ní ẹ̀nà kí ló tó ń ṣe báyìí o ò fìfẹ́ hàn sí mi in tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́ yẹn òun nìkan ló lè ṣàlàyé ẹ̀ dénúdọ́kàn gangan torí pé ìfẹ́ ó pín sí oríṣiríṣi ọ̀nà ọ̀rọ̀ kẹrin tá dẹ̀ ń sọ yẹn náà oríṣiríṣi ọ̀nà náà ló pín sí ó ní kò fi ìfẹ́ hàn sóhun kò kí ẹ̀ fóhun bí a tó bá jáde tó bá fẹ́ wọlé padà kò ní ra nǹkan bọ̀ fóhun kò fóhun lówó oúnjẹ ó ń febi pa òun kò béèrè pé bó o ní látàárọ̀ yóò kàn wọlé ni á sùn tó ń jẹ bá wà yóò jẹ kò bá òun sọ̀rọ̀ dàbí alára òun á wò pé ìjọ́ kẹta la ṣe ayẹyẹ ìgbéyàwó ìjọ́ kẹta sẹ́yìn la ṣe ayẹyẹ ìgbéyàwó ṣé ẹ kó dẹ̀ ti máa lọ báyìí ni ó ṣàárò gbogbo ẹjọ́ yẹn ṣùgbọ́n ibi tó forí ẹ̀ tì ni pé lack of love and care ó ní in tó gbé ẹjọ́ ẹ̀ lé lórí nìyẹn ọkọ òun kò fìfẹ́ hàn sóhun bẹ́ẹ̀ náà ni o
care fún ìgbà tí wọ́n wá bí ọkọ ìyàwó Mohammed Mundi ó ní ẹ má dá lóhùn jàre in tó dé tóun ṣe sọ pé òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀mọ́ ni pé kò kí ń fún òun ní ìbálòpọ̀ sex ọ̀rọ̀ ìbálòpọ̀ yìí náà ṣá alàgbà Mundi ó ní ìyàwó òun tẹ́ rí yẹn kì í fún òun ṣe kì í fún òun ní ìbálòpọ̀ tọkọ àtìyàwó ìbára ẹni ṣàṣepọ̀ ìbára ẹni sùn tó lóyìnbó ń pè ní sex ó ṣe wá dì báyìí nígbà tí ó di bí 2 weeks after tí wọ́n fẹ́ra wọn ló kàn dédé pé ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ṣe ṣàlàyé sí ọwọ́ iwájú ń pé ó sọ fún òun pé kóun bẹ̀rẹ̀ sí ní páàkì àwọn ẹrù òun o òun fẹ́ gbé òun padà lọ sọ́dọ̀ sista òun o mo rò pé ọ̀dọ̀ sista ẹ̀ ni wọ́n ti lọ ṣe ọ̀rọ̀ àfẹ́ra ni nílànà ẹ̀sìn Islam ni o òun máa gbé òun padà síbẹ̀ torí pé òun ò rò pé òun lè continue mọ́ ó lè continue mọ́ ok èmi náà ti ń wòye o ò nífẹ̀ẹ́ mi o ò fìfẹ́ hàn sí mi o ò fẹ́ mi lójú fẹ́ mi nímú kò sí nǹkan kan tó lè pè mí àti ẹ pọ̀ àwọn méjèèjì ṣáàjọ dàrú láàrin ara wọn wọ́n ra ń bàbọ̀ ṣùgbọ́n ìyàwó òun yára ń tẹ̀ ó gbalẹ̀ ẹjọ́ lọ pé ẹ tẹ̀ bá wa tú gbogbo ẹ̀ka torí pé ọkọ òun yìí kò fi ìfẹ́ hàn sóhun bẹ́ẹ̀ náà ni ò kí ẹ̀ fóun ṣùgbọ́n ìbéèrè yẹn wá lélẹ́yìí kí ló ń pè nífẹ̀ẹ́ kí ni caring kí ni love kí ni caring báwo lèèyàn ṣe lè mọ ọkùnrin tó nífẹ̀ẹ́ obìnrin dénúdọ́kàn àwọn kan wá ń sọ̀rọ̀ kan wọ́n ní ọkùnrin lè kí ẹ̀ fóbìnrin tí ò nífẹ̀ẹ́ ọ̀rọ̀ yẹn kẹnu àbí wọ́n ní ọkùnrin sẹ́ ó lè kí ẹ̀ fún obìnrin tí kò nífẹ̀ẹ́ dénúdọ́kàn bóyá torí ní tó fẹ́ jẹ yàtọ̀ sí pé wọ́n ti gbéra wọn sílé gẹ́gẹ́ bí lọ́kọláya ìpè ọkùnrin àti obìnrin wọ́n jọ wà lójú ọ̀nà wọ́n jọ ń fẹ́ra wọn bí boyfriend and girlfriend àbí fiancés ṣáà ti yé yín wọ́n ní ọkùnrin lọ́pọ̀lọpọ̀ gbà ó máa ń kí ẹ̀ fóbìnrin á máa ṣe pẹ́pẹ́ fúrú kí ló ti jẹ kíníkíní síbẹ̀síbẹ̀ ọkùnrin yẹn lè má nífẹ̀ẹ́ o torí pé oríṣiríṣi ọ̀nà lèèyàn lè gbà fẹ́ èèyàn lè fẹ́ èèyàn nítorí owó bóyá obìnrin lówó àwọn fámìlì ẹ̀ lówó èèyàn lè fẹ́ obìnrin nítorí pé ó rẹwà beauty èèyàn lè fẹ́ obìnrin torí ẹ̀ èèyàn lè fẹ́ obìnrin torí pé ó ní ẹbí gidi ẹbí dáadáa ẹbí tó yẹ pé wọ́n wà influential ọkùnrin lè fẹ́ obìnrin torí ẹ̀ ọkùnrin ó lè fẹ́ obìnrin torí ìwà gidi tó ní ọkùnrin ó lè fẹ́ obìnrin torí ẹ̀sìn ṣàmùkọ́ ẹlòmíì fẹ́ràn ẹ̀sìn pé ìlànà tí mo fẹ́ kọ́ ọmọ mi tọ̀ lélẹ́yìí tí n bá fẹ́ obìnrin tó yẹ pé ó ń ṣe ẹ̀sìn báyìí á lè tọ́ ọmọ mi nílànà ẹ̀sìn yẹn tí mo nífẹ̀ẹ́ ṣùgbọ́n bó ṣe hùn kó rí èèyàn ṣe máa ń fẹ́ obìnrin torí nǹkan kankan ṣùgbọ́n tó wá kó gbogbo ẹ̀já ni pé ó yẹ kéèyàn fẹ́ra yàn torí ìfẹ́ káwá pé torí ìfẹ́ ni o torí owó ni o torí kinní kan ni o tí kò bá ti sífẹ́ ń bẹ̀ ṣe mọ̀ pé tó bá pé torí nǹkan míì lọkùnrin yẹn ṣe fẹ́ a fẹ́ máa kí ẹ̀ fún ara nǹkan àti bó ni o àti ìfẹ́ yàtọ̀ọ̀tọ̀ síra wọn gẹ́gẹ́ bí èrò tèmi ẹ̀yin lè má gbà wọlé bẹ́ẹ̀ èmi àtẹnìkan jọ ń fà láàrin ara wa pé ṣé lóòótọ́ ni ọkùnrin lè kí ẹ̀ fóbìnrin kó má nífẹ̀ẹ́ ìyẹn ní rárá ìyẹn sọ pé kó tó di pé ọkùnrin lè kí ẹ̀ fóbìnrin ìfẹ́ ńlá ti kọ́kọ́ síwájú ẹ gbọ́ ṣé bó ṣe rí nìyẹn in tèmi mọ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí ló ní péréte tá a ṣe ni pé ọkùnrin sẹ́ ó lè kí ẹ̀ fóbìnrin láì ṣe pé ó nífẹ̀ẹ́ ẹ̀dẹ́nudọ́kàn ó dáa kí ni ká ti pe léyìí ọkùnrin tó gbé ìyàwó sílé tó fẹ́ ìyàwó sílé tó tún wá nífẹ̀ẹ́ lòmíì ń ta tí wọ́n máa ń bi léèrè pé ṣé o fẹ́ ni gẹ́gẹ́ bí ìyàwó ẹlẹ́ẹ̀kejì ni ó ní rárá èmi ò lè fẹ́ yàwó méjì according to him ó lóun ò lè fẹ́ yàwó méjì ṣùgbọ́n ẹni tó wá ń pakurumọ́ ń ta yìí òun ṣe gbogbo nǹkan fún ó sanwó ilé ẹ̀ ó san school fees ẹ̀ tó wáyé pé ó ṣe lọ sílé ẹ̀kọ́ ìwọ ló ránjẹ fún wàá ti pè é bó o bá tètè rí gan ó fẹ́ lè máa ké tó túmọ̀ sí ipò onífẹ̀ẹ́ nìyẹn ṣùgbọ́n irú ìfẹ́ tó fi hàn sí ẹni tó ń bẹ ń ta yẹn ó fìfẹ́ ìfẹ́ yẹn hàn sára ní ilé ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àlàyé tiẹ̀ ni pé ebi lé nìyẹn wà gbogbo ohun tó ń rí náà tẹ́ ẹ bá tẹnu ọkùnrin tẹ́ ẹ bá tẹnu ẹ̀ dáadáa ẹ rí i pé ẹni tó ń bẹ ń ta yẹn ló nífẹ̀ẹ́ ẹni tó ń bẹ ń ta yẹn ló love kò love ara ilé ẹ̀ kò love ìyàwó ẹ̀ bí ẹni tó wà ń ta ṣùgbọ́n obìnrin yẹn ti bímọ fún náà kò ṣáà lè lè dànù ní tó máa ń ṣe ọ̀gọ̀rọ̀ ọkùnrin nìyẹn o
téèyàn bá ti fẹ́ àti pé nígbà míì téèyàn bá fẹ́ obìnrin sílé ó máa ń kíní yẹn máa ń súyàn láwọn àárín kan ó lè jẹ́ bí abí lẹ́yìn ọdún bíi 3 4 5 á kàn súyàn ni ṣé mọ̀ pé obìnrin téèyàn ń ṣe wọléwọ̀de pẹ̀lú ẹ̀ lójoojúmọ́ téèyàn jọ ń ṣàṣepọ̀ any sexual intercourse tẹ́ pé ní gbogbo gbàṣà gbogbo gbalẹ̀ ń ríra ẹ fẹ́ súra yín and if care is not taken ẹ máa lose ìfẹ́ yẹn ọkùnrin á máa fagídí sí ìgbà ilẹ̀ máa rọ́kùnrin tó máa kanra á kàn máa kanra unnecessarily á kàn máa kanra kí ló ń kan lára ìfẹ́ yẹn ti ń yòrò díẹ̀díẹ̀ kò fura ni obìnrin míì á kàn máa kanra náà ìfẹ́ yẹn ti ń yìnrìn ni díẹ̀díẹ̀ ṣe mọ̀ pé ní gbogbo ìgbà náà ń ríra wọn ṣùgbọ́n ọkùnrin tó bá gbọ́n tó bá já dáadáa á yá tètè pé ara ẹ̀ wálé pé ṣé kìí ṣe pé fẹ́ẹ̀ ti ń lọ kí ni ká ti gbọ́ gbogbo àwọn ọmọ tá a fílẹ̀ yìí kọ́ bó la fẹ́ tọ́jú wọn sí torí pé tí ọkọ àti ìyàwó bá nífẹ̀ẹ́ ara wọn ìṣọwọ́ tọ́jú ọmọ yẹn máa ń yàtọ̀ kó tó di pé lágbájá sọ pé owó pọ̀ lọ́wọ́ mi ìkejì ti gbé kò ní obìnrin ò ní dúró nídùú pé bọ́ọ̀ bá ti mówó lẹ̀ ntọ́márí kan jẹ ntọ́márí kan wọ̀ ntọ́márí kan ṣe ṣe rí kọkùnrin wà kẹrin kọkùnrin nífẹ̀ẹ́ ara ojúṣe ọkùnrin ni nínú ọ̀rọ̀ ìgbéyàwó vice versa náà dẹ̀ ni kóbìnrin nífẹ̀ẹ́ kóbìnrin wà kẹrin ara ojúṣe obìnrin náà ni nínú ètò ìgbéyàwó àwa méjèèjì la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa ẹ worú ti ẹni tá àwọn méjèèjì tá a sọ tán yìí nílùú Àbújá adájọ́ yẹn ó ti sún ìgbẹ́jọ́ yẹn síwájú di February 14 àwa náà a dẹ̀ máa tẹ̀lé bó bá ṣe ń lọ àwa padà wá fún yín ní àbọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn because àwọn aṣojúkọ̀ròyìn wa ló lọ sí high court yẹn tó wà ní Gwangwalada nílùú Àbújá tí wọ́n wà níbi ìgbẹ́jọ́ yẹn kíní ọ̀gá ó kàn pa àwọn èèyàn lẹ́rìn ni according to him gẹ́gẹ́ bí ti àbọ̀ tó mú bọ̀ ó wà nínú àwọn ìwé ìròyìn àwọn dailies wa o tẹ́ bá chẹ́ẹ̀kì déètì yìí January 26 ló jáde January 26 àná tẹ́ bá chẹ́ẹ̀kì gbogbo àwọn dailies àwọn newspapers ẹ máa rí ìròyìn yẹn ń bẹ̀ òun ni àkọ́kọ́ fi síwájú kó tó di pé ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yìí kó tó di pé ó wáyé níta kan fẹ́ mú jáde lórí ètò ní ṣókí ni pé ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká fẹ́ra wa torí ìfẹ́ ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi fẹ́ra wa ká má kàn fẹ́ra torí nǹkan míì bí a torí material thing torí ọrọ̀ ayé yìí àbí nǹkan míì ṣé mọ̀ yí pé ẹni téèyàn bá ti fẹ́ títí láéláé tí bẹ́ẹ̀ làwọn fi fọn lèèyàn jọ máa jọ wà títí tí a fi dàgbà tá a máa fi dògbò tí ikú tó máa fi ṣẹ̀mí lọ́tọ̀ọ̀tọ̀ ẹni téèyàn jọ fẹ́ jọ gbé fún àìmọye ọdún kò ṣe é dọ́gbọ́n sí kò ṣe é manage o lè sọ o fẹ́ gbé pẹ̀lú ìyàwó ẹ̀ fún bíi 35 40 50 years even more than that wàá nù wàá máa dọ́gbọ́n wàá máa manage wàá nífẹ̀ẹ́ lómi ń ta kò lè work kò lè rọgbọ̀ kí ni ẹ̀ dẹ̀ máa affect inú ilé ó máa affect àwọn ọmọ fún di èyí ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa tá a jẹ́ ọkùnrin ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ àwọn ìyàwó wa ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin ẹ nífẹ̀ẹ́ àwọn ọkọ yín ẹ̀yin tí ò dáa ni ká máa gbéra lọ sílé ẹjọ́ ká máa túra wa ká kí ló dé ìyẹn ò bójúmu tó ẹ ṣeun ẹ má gbàgbé láti bá ní share ọ̀rọ̀ yìí ẹ má gbàgbé láti bá comment ẹ má gbàgbé láti subscribe sórí YouTube channel yìí Ọ̀rẹ́ Ọba 247 ní tá a máa ń sábà ṣàgbéyẹ̀wò ní ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìgbéyàwó ọ̀rọ̀ lọ́kọláya ọ̀rọ̀ olólùfẹ́ méjì yálà wọ́n ti fẹ́ra wọn ni tàbí wọ́n jọ ń bẹ lọ́nà Ọ̀rẹ́ Ọba lórúkọ tèmi o ẹ lẹ́bẹ̀ o ẹ kú kalẹ̀.